A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ilé ìgbìmọ̀ olùṣèwádìí lórí ọ̀rọ̀ afẹ́fẹ́ gáàsì tí wọ́n ń gbọ́ awuyewuye lórí $135 billion owó ìdásí láti ilé ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria Gas Intervention Fund ti sọ wípé àwọn yóò ké sí àwọn àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ láti bá wọn dá sí ìwádìí tó ń lọ lọ́wọ́. Ìgbìmọ̀ olùṣèwádìí lérí yìí ní ìgbà tí àwọn iléeṣẹ́ 14 tí wọ́n gba owó ìdásí yìí farahàn lánàá láti ṣe àwáwí lórí bí wọ́n ṣe lo owó tí CBN yá wọn sí. Àwọn aṣòfin ní àwáwí láàrin àwọn ilé-iṣẹ́ àti CBN lórí àkànṣe iṣẹ́ ọ̀hún kò ní ṣe ìtẹ́wọ́gbà. Bákan náà ni wọ́n kọ̀rọ̀ ojú sí bí CBN ṣe kó àpọ̀jù owó fún àwọn mìíràn nítorí kò yẹ kí àwọn mìíràn gbà ju bílíọ̀nù 10 náírà lọ. Alága ìgbìmọ̀ Sínátọ̀ Jàrígbé gba gbogbo àkọọ́lẹ̀ àwọn tí ó gba owó yìí àti ilé-iṣẹ́ wọn fún ìwádìí. Jàrígbé ní owó tí wọ́n yọ̀ǹda fún ìdásí owó afẹ́fẹ́ gáàsì kò tẹ̀lé ìlànà. Ojúṣe ìgbìmọ̀ ní láti rí i dájú wípé wọ́n lo owó yìí fún ohun tí wọ́n torí rẹ̀ gbà á. Ìgbìmọ̀ ṣe àkíyèsí wípé àìṣedéédé wà pẹ̀lú ọ̀nà owó yíyá yìí. Ìdí nìyí tí wọ́n ṣe nílò àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ láti bá wọn gba owó náà padà. Wọ́n ní lára àwọn tí ó gba owó yìí kò tẹ̀lé àlàálẹ̀. Fún àpẹẹrẹ, Mínísítírì fún ọ̀rọ̀ epo kò tiẹ̀ mọ̀ wípé wọ́n ti yọ̀ǹda owó. Ìlànà ti wà wípé wọ́n gbọ́dọ̀ ṣe àgbéyẹ̀wò ní mínísítírì kí wọ́n tó fi orúkọ àwọn tí ó lẹ́tọ̀ọ́ sí owó ránṣẹ́ sí CBN, ṣùgbọ́n wọn kò ṣe èyí dáadáa. Wọ́n ní bákan náà ni àwọn ṣàkíyèsí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ wọ̀nyí kò ní nǹkan kan nílẹ̀ láti ìgbà tí wọ́n ti gba owó yìí. Jàrígbé ní ìgbìmọ̀ yóò ṣe ìwádìí gbogbo àkíyèsí wọn kí ọmọ orílẹ̀-èdè lè mọ bí nǹkan ṣe ń lọ. Ṣùgbọ́n agbẹjọ́rò fún ọ̀kan nínú àwọn iléeṣẹ́ yìí, Lay Engineering and Construction Company, Matthew Agbadan, kọ̀rọ̀ ojú sí bí ìgbìmọ̀ ṣe kéde wọn síta. Ó ní èyí kò buyì kún iléeṣẹ́ ọ̀hún rárá. Adarí afẹ́fẹ́ gáàsì ní mínísítírì Olúrẹ̀mí Kọ́mọláfẹ́ sọ fún ìgbìmọ̀ wípé òun kò mọ̀ wípé CBN ti yọ̀ǹda owó bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn jọ pèlò rẹ̀ ni. Ó fi kún un wípé 150 ní iye àwọn tí ó fi orúkọ sílẹ̀. 69 iléeṣẹ́ ni wọ́n yàn, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí iléeṣẹ́ 16 ni wọ́n ń ṣe àgbéyẹ̀wò rẹ̀ wò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Adájọ́ Adéníkè Akínpẹ̀lú láti Ilé-ẹjọ́ Gíga ìpínlẹ̀ Kwara tó fìkàlẹ̀ sí ìlú Ìlọrin ti rán sẹ́ríkì Fúlàní tí gbogbo ènìyàn mọ̀ sí Àdó, èyí túmọ̀ sí olórí Fúlàní ní ìpínlẹ̀ Kwara, Alhaji Usman Adamu, àbúrò rẹ̀ àti ẹnìkan tí wọ́n ń pè ní Gidado Idris ní ẹ̀wọ̀n gbére látàrí wípé wọ́n lẹ̀dí àmọ̀ pọ̀ láti jíìyàn gbé. Iléeṣẹ́ ìdájọ́ ẹ̀ka ti ìṣèwádìí ìwà ọ̀daràn ni ó ṣe ìwádìí ẹ̀sùn yìí. Adarí ìgbẹ́jọ́ láti iléeṣẹ́ ìjọba Ayọ̀ọ́lá Àkàndé ni ó fi ẹ̀sùn kàn wọ́n ní ilé-ẹjọ́ wípé wọ́n jí ọ̀gbẹ́ni kan Abubakar Ahmad gbé tí wọ́n sì gba mílíọ̀nù kan náírà owó ìdásílẹ̀ lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tí ó lo ogúnjọ́ pẹ̀lú wọn nínú igbó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ abánirojọ́, ìjínigbé yìí wáyé láàrin oṣù karùn-ún àti oṣù kẹfà ọdún 2022. Nínú ìdájọ́ rẹ̀, Adájọ́ Akínpẹ̀lú sọ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ gbìmọ̀pọ̀ ṣe ẹ̀sùn yìí. Bóyá wọ́n yọjú sí ibi ìṣẹ̀lẹ̀ yìí tàbí wọn kò yọjú kò nítumọ̀. Ó fi kún un wípé àwọn wọ̀nyí jí ènìyàn gbé láti gba owó ní ọwọ́ rẹ̀, gbogbo wọn sì ni wọ́n jọ fẹnukò. Adájọ́ ní ó ṣeni láàánú wípé adarí ìlú tí ó yẹ kí ó mójútó ará ìlú wá torí ìfẹ́ owó ṣe lòdì sí ààbò ìlú. Fún ìdí èyí ni wọ́n fi jẹ̀bi ẹ̀sùn. Lẹ́yìn gbogbo awuyewuye wípé ìyàwó rẹ̀ lé ní 8, ọmọ rẹ̀ lé lógún, òun sì ní igi lọ́gbà ìdílé rẹ̀. Adájọ́ ní gẹ́gẹ́ bí ìlànà òfin ìjínigbé fún ìpínlẹ̀ Kwara, ilé-ẹjọ́ kò lè fi ojú àánú wò ó. Fún ìdí èyí, kí wọ́n lọ ẹ̀wọ̀n gbére. Bákan náà ni adájọ́ pàṣẹ kí wọ́n san ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta náírà (600,000 naira) fún ẹni tí wọ́n jí gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ayẹyẹ ìfinijoyè àti ìdálọ́lá ọ̀pá àṣẹ fún Àsẹ̀yìn ti Ìsẹ́yìn, Ọba Sefiu Ọláwálé Oyèbọ́lá àti Ṣọ̀ún ti Ògbómọ̀ṣọ́, Ọba Afọlábí Gàǹdílà Oyè. Nínú àtẹ̀jáde tí Kọmíṣánná fún Ìròyìn, Ọmọọba Dọ̀tun Oyèládé buọwọ́ lù nírọ̀lẹ́ àná ni wọ́n ti kéde wípé ayẹyẹ Àsẹ̀yìn yóò wáyé ní ọjọ́ 14 oṣù Kejìlá ọdún 2023, nígbà tí Ṣọ̀ún máa wáyé ní ọjọ́ 19 oṣù Kejìlá ọdún 2023. Ìjọba ìpínlẹ̀ ti gbé ìgbìmọ̀ dìde tí olórí òṣìṣẹ́ fún Gómìnà Ọ̀túnba Ṣẹ́gun Ògúnwùyí yóò ṣe adarí, pẹ̀lú Kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè Ṣẹ́gun Ọláyíwọlá. Àwọn ìgbìmọ̀ yìí ti ń ní ìpàdé pẹ̀lú ìgbìmọ̀ ìwúyè láti ààfin méjèèjì láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. Wọ́n ti lọ ṣe ìbẹ̀wò sí gbọ̀ngàn ayẹyẹ tí wọ́n fẹ́ lò. Àtẹ̀jáde náà tẹ̀síwájú wípé gbogbo ètò ló ti ń tò fún ayẹyẹ ńlá yìí, bí ìjọba ṣe lo àǹfààní yìí láti rọ ará ìlú fún àtìlẹ́yìn wọn kí ayẹyẹ ọ̀hún lè yọrí sí rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ọkọ̀ òfurufú hẹlikọ́pítà tí iléeṣẹ́ ológun ojú òfurufú já lónìí ọjọ́ Ẹtì ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers. Agbẹnusọ ológun Edward Gackwet ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ nínú àtẹ̀jáde òní. Ó ní ọkọ̀ yìí já lulẹ̀ ní déédéé aago 8:15 òwúrọ̀ yìí, ní kété tí ó gbéra fún àkànṣe iṣẹ́ tako àwọn tí wọ́n ń ṣe lòdì sí ọrọ̀ ajé ní ìpínlẹ̀ Rivers. Ó ní gbogbo àwọn tí ó wà nínú ọkọ̀ ni ó wà láàyè, wọ́n kàn fara ṣèṣe ráńpẹ́ ni. Gackwet fi kún un wípé wọ́n ti ń ṣètọ́jú wọn ní ilé ìwòsàn ológun ìlú Port Harcourt. Olórí ológun òfurufú Air Marshal Hassan Abubakar ti wà lójúnà ìlú Port Harcourt láti lè fojú ara rẹ̀ rí bí àlàáfíà àwọn òṣìṣẹ́ yìí ti rí, kí ó sì darí ìgbésẹ̀ tí ó bá kàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìlú Uyo, ìpínlẹ̀ Akwa Ibom ti pàṣẹ kí igbákejì ọ̀gá ọlọ́pàá Inspector General of Police AIG láti Zone B, Calabar pẹ̀lú àwọn méjì mìíràn san owó ìtanràn ₹20 mílíọ̀nù fún olórí ìlú Ikot Okwu Ìkànnà Etedong Okon Nnana fún bí wọ́n ṣe fi ọwọ́ ṣìkún òfin mú un ní ọ̀nà tí kò bófin mu, tí wọ́n sì tún fi sí àhámọ́. Adájọ́ Ntong ni ó ní wípé kí AIG àti àwọn méjì yìí jẹ̀bi ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. Ilé-ẹjọ́ pàṣẹ fún ọlọ́pàá kí ó san ₹20 mílíọ̀nù owó ìtanràn fún ọba yìí lórí bí ó ṣe fi ọwọ́ ṣìkún òfin mú un ní ọjọ́ 28 oṣù Kejì ọdún 2022 àti ọjọ́ 28 oṣù Kẹrin ọdún 2022 ní ẹ̀ka ìṣèlódì sí ẹgbẹ́ òkùnkùn olú iléeṣẹ́ ọlọ́pàá tí ó wà ní Ikot Akpan àti bí wọ́n ṣe ń dojú tì í títí dòní. Adájọ́ ní Jimmy Godwin, tí ó ṣe alátakò ọba sí ọlọ́pàá, yóò san mílíọ̀nù $10. Igbákejì AIG Zone 6 ìlú Calabar tí ó pàṣẹ ìgbésẹ̀ tako ọba yóò san mílíọ̀nù $6, nígbà tí Investigative Police Officer IPO Rìpẹ́tọ̀ Wọ́fàì Johnson láti Anti-Vice Unit tí ó tẹ̀lé àṣẹ AIG yóò san mílíọ̀nù $4. Adájọ́ ní ìgbésẹ̀ ọlọ́pàá yìí mú ìrònú bá ọba látàrí wípé ó ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ìlànà òfin fún agbègbè rẹ̀. Ilé-ẹjọ́ ní ó yẹ kí iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà mọ iṣẹ́ wọn níṣẹ́ nínú ìṣèwádìí, pàápàá jùlọ bí ó bá jẹ́ ẹ̀sùn ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ondo bẹ̀rẹ̀ mímúṣẹ àdéhùn àlàáfíà tí wọ́n jọ fẹnukò sí pẹ̀lú Ààrẹ Bọ́lá Tinubu ní ọjọ́ Ẹtì tí ó kọjá ní ìlú Àbújá. Ẹgbẹ́ adarí ìgbìmọ̀ jọ gba àdéhùn níbi ìpàdé tí ó wáyé ní ọ́fíìsì gómìnà tí ó wà ní Alágbàká, ìlú Àkúrẹ́, pẹ̀lú ẹ̀jẹ́ láti ṣiṣẹ́ fún àlàáfíà. Fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn oṣù mẹ́ta, akọ̀wé fún ìjọba, àwọn kọmíṣánná, olùbádámọ̀ràn àti amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà Rotimi Akeredolu jọ péjú-pésẹ̀ síbi ìpàdé adarí ilé ìgbìmọ̀. Igbákejì gómìnà Lucky Ayédatiwa, tí í ṣe igbákejì alága ìgbìmọ̀
ni yóò darí ìpàdé. Bákan náà ní àná, agbẹnusọ ilé-ìgbìmọ̀ Olamide Ọládìjí darí ilé-ìgbìmọ̀ láti jọ̀wọ́ ẹ̀sùn wọn ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tí ó wá láti ilé-ẹjọ́ ìjọba àpapọ̀ tí ó dá wọn lọ́wọ́ kò àti tẹ̀síwájú nínú ìgbésẹ̀ ìyọninípò igbákejì gómìnà. Ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta tí adájọ́ Haruna Sọ̀mọ́nì darí ni yóò da ẹ̀sùn yìí nù lẹ́yìn tí agbẹjọ́rò ilé-ìgbìmọ̀ àgbà amòfin Rẹ̀mí Ọlátúnbọ̀rà pè fún yíyọ̀ǹda ẹ̀sùn. Láìpẹ́ yìí ni àhesọ jẹ jáde wípé àwọn kan ń ṣe màdàrú pẹ̀lú ìbuwọ́lù signature gómìnà Akérédolú láti fi ja àpò ìjọba lólè. Nígbà tí wọ́n ń fèsì, ìjọba ìpínlẹ̀ Ondo ní èyí kò rí bẹ́ẹ̀. Wọ́n ní gómìnà ni ó ń bu ọwọ́ lu ìwé fúnra rẹ̀. Ìwé ẹ̀rí méjì ni ó jẹ jáde lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú ìbuwọ́lù ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ní ó jẹ́ ti gómìnà Akérédolú. Kọmíṣánná fún ìròyìn Bámidélé Adémọ́lá Ọlátẹ́jú, nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ adarí, sọ wípé ẹnikẹ́ni kò yí ìwé tàbí ṣe àdàmọ̀dì ìbuwọ́lù gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Olórin àti òṣèré Nwakiego Iheanacho Ogbaro, tí gbogbo ènìyàn mọ̀ sí Ego, ti sọ ohun tí ó mú padà lẹ́yìn ìlúmọ̀ọ́ká olórin Lágbájá ní ọdún 2007. Ego jẹ́ elégbè lẹ́yìn Lágbájá. Ó kópa nínú orin bíi Konko Below, Nothing for You àti Never Far Away. Nígbà tí ó ń ṣàlàyé bí ó ti dẹ̀yìn, Ego ní àsìkò tó láti tẹ̀síwájú, bẹ́ẹ̀ ni kò sí ìjà láàrin àwọn méjèèjì, ìyẹn òun pẹ̀lú Lágbájá. Ó wáá rọ àwọn alátẹ̀lé rẹ̀ kí wọ́n yéé sọ ohun tí kò ṣẹlẹ̀ nípa yíyapa kúrò lẹ́yìn Africano Band. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni Ego ti sọ wípé kí wọ́n yéé sọ wípé lẹ́yìn tí Ego kúrò lọ́dọ̀ Lágbájá ni gbogbo rẹ̀ dabarú fún Lágbájá. Ó ní àwọn méjèèjì ni àwọn jọ ń ṣe dáadáa ní ààyè tí wọ́n wà. Nígbà tí wọ́n béèrè bóyá ó ṣeé ṣe kí àwọn méjèèjì ṣì jọ ṣeré papọ̀ lọ́jọ́ iwájú, Ego ní kò sí ohun tí kò ṣeé ṣe. Ó ní kò sí ìjà, àsìkò tó láti tẹ̀síwájú ni òun ṣe tẹ̀síwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.